inú kọndọọmu rẹpẹtẹ ni Dadda tọ́jú kokéènì tó gbé wọlé látòkè òkun sí. ní báyìí àjọ tó ń gbógun ti lílò àti gbígbé oògùn olóró nílẹ̀ yìí NDLEA ti kéde pé ọwọ́ àwọn ti tẹ Dadda Albert ọmọ ìlú Suriname ní pápákọ̀ òfurufú kan tó wà nílùú Port Harcourt nílẹ̀ wa Nàìjíríà. Egbòogi olóró kokéènì ni wọ́n sọ pé ó gbé wá sílẹ̀ wa látilẹ̀ òkèèrè, ṣùgbọ́n ọwọ́ tẹ̀ ẹ́ ní pápákọ̀ òfurufú ilẹ̀ wa ọ̀hún. Ohun tó jẹ́ kọ́rọ̀ Albert yìí ya gbogbo àwọn èèyàn tó ń gbọ́ nípa bọ́wọ́ ṣe tẹ̀ ẹ́ lẹ́nu ni pé inú rọ́bà dáàbòbò ìyẹn kọ́ndọ̀ọ̀mù ńlá kan báyìí ló kó gbogbo àwọn ọjà kokéènì rẹ̀ sí pátá. Alukoro àjọ náà Fẹ́mi Babafẹ́mi ṣàlàyé pé láti orílẹ̀-èdè Suriname ló ti gbéra kúrò lọ́jọ́ kejì oṣù kẹrin ọdún yìí tó sì lọ sílùú Sao Paulo lórílẹ̀-èdè Brazil, ṣùgbọ́n tó tún kúrò nílẹ̀ Brazil yìí tó tún wọ bàálù mìíràn wá sí Nàìjíríà tó sì balẹ̀ sílẹ̀ wa lọ́jọ́ keje oṣù yìí kan náà. Gbàrà tí Albert balẹ̀ sí pápákọ̀ òfurufú ilẹ̀ wa lọ́wọ́ ti tẹ̀ ẹ́ lásìkò tí wọ́n ń yẹ ẹrù ẹ̀ wò. Ìyàlẹ́nu ló jẹ́ fún wọn nígbà tí wọ́n bá kokéènì tó pọ̀ gidi gan tó kó sínú rọ́bà ìdáàbòbò nínú ẹrù ọwọ́ ẹ̀. Nígbà tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò, ọmọkùnrin náà sọ pé lóòótọ́ ọmọ orílẹ̀-èdè Suriname lòun, ibẹ̀ lòun sì ń gbé, ṣùgbọ́n ṣe lòun tọpasẹ̀ bàbá tó bí òun lọ́mọ tó jẹ́ ọmọ ilẹ̀ yìí wá sí Nàìjíríà kọ́wọ́ tó tẹ̀ òun. Wọ́n ní ìwádìí ṣì ń lọ lórí ọ̀rọ̀ afurasí ọ̀daràn yìí. Ààbọ̀ ìwádìí ni wọn yóò gbé ìgbésẹ̀ òfin tó kàn lórí irú àwọn tí wọ́n bá dárú ẹ̀ṣẹ̀ yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.